video. malaman kawai shine kana tura shi. اللهم إنا دعوناك فاستجب لنا دعاءنا فاغفر اللهم لنا ذنوبنا وإسرافنا في أمرنا اللهم اغفر للمؤمنين والمؤمنات اللهم إنا دعوناك فاستجب لنا دعاءنا فاغفر اللهم لنا ذنوبنا وإسرافنا في أمرنا اللهم اغفر للمؤمنين والمؤمنات الأحياء منهم والأموات اللهم اقسم لنا من خشيتك ما تقول له بيننا وبين معصيتك اللهم توفنا مسلم أيها المصلون أو أيها الناس فمنها أن يكبر المسلم في ليلة العيد الفطر الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد إلى أن يخرج الإمام. ẹ̀yin èèyàn mi ǹjẹ́ ẹ ti gbáradì torí pé ẹ kọ̀ láti dìde láti béèrè ohun tó jẹ́ ẹ̀tọ́ yín lọ́wọ́ ìjọba ẹ ti kọ̀ láti pariwo pé ẹ ò ṣe Nàìjíríà mọ́ ṣé ẹ ti dìrálẹ̀ àbẹ́ rí àwọn kan tó kó síwájú ẹ rí drone lókè orí wọn. ẹ̀yin ọmọ Yorùbá mo fi àsìkò yìí sọ fún yín ṣé rí tá bá sì ń fojú sí pé ìjọba kan Peter Obi ń sìn ń pariwo kiri pé tó bá pò lòun wà lórí oyè ni pé ọrọ̀ ajé Nàìjíríà ìbá dára níbo lọ́rọ̀ ajé Nàìjíríà ti dára pé ìbá dára ju eléyìí tí Tinubu ṣe lọ́wọ́ yìí níbo lọ́rọ̀ ajé Nàìjíríà ti dára. ẹ lọ sí Nigeria embassy káàkiri Nigeria embassy kan wà ní ó wà níbí Nigeria embassy tó wà nílùú yìí wọn ò níná wọn ìlú yìí gé náà wọn ìjọba ìlú yìí ó gé iná wọn wọn ò níná ọ̀dọ̀ wọn lọ́hùn ni wọ́n ti ń tan network tí wọ́n lò ń bí wọn ò níná generator tí wọ́n ń lò ní ìjọba Tinubu yìí ni o màá fún yín ní story yẹn láwọn tó lọ ọbẹ̀ tó ń sọ passport nù tó fẹ́ lọ ṣe ni wọ́n ròyìn pé ìjọba South Africa ń treat wọn bíi Nàìjíríà ti da nǹkan ìṣanwọ́ ó ti da nǹkan ìnulẹ̀ wọn ò níná generator tí wọ́n lò kò lè power television ńlá 32 inches àbí 34 inches kò lè power ẹ̀ ní embassy wọn ni wọ́n ta gbóǹbẹ tí ìjọba Nàìjíríà gbé wọ́n gbé embassy yẹn wọ́n gbé tì fódìdí oṣù méjì tí wọ́n ní kò ṣiṣẹ́ kẹ́ wo bí ayé Nàìjíríà ṣe rí Nàìjíríà tó bá gba passport tó kàn sọ pé Nàìjíríà ni ẹnìyẹn ti rógo anywhere tó bá lọ tí ọlọ́pàá dá dúró tó sọ pé Nàìjíríà ni ayé ẹnìyẹn ó ti bàjẹ́ nìyẹn torí wọ́n á bá fa wàhálà torí wọ́n á kọ́ rí bí nírí pé eléyìí ò yẹ orílẹ̀-èdè yóò yẹ kò yẹ lórílẹ̀-èdè mọ́. mo sọ fún yín ẹ̀yin èèyàn mi Nàìjíríà ti bàjẹ́ tó ẹ bá sì wá dúró nídúró pé ọmọ Nàìjíríà nìyí ṣe rí in tó máa ṣẹlẹ̀ sí yín lélẹ́yìí tẹ bá dúró nídúró pé ọmọ Nàìjíríà nìyí pé ẹ sì fẹ́ máa gbénu Nàìjíríà lọ in tó máa ṣẹlẹ̀ sí yín bó ṣe ń ṣẹlẹ̀ yìí la máa ṣẹlẹ̀ sí yín lọ mo ń bọ̀ ẹ jẹ́ sáré fún yín ní fídíò kan tó bá sì ń rò nírò pé ọmọ Nàìjíríà ní mí Nàìjíríà sì máa dá sórí in tó ṣẹlẹ̀ yìí bó ṣe máa ṣẹlẹ̀ sí ilẹ̀ nílé.
tí wọ́n bá ti wá rí ní rí wípé wọ́n ti finish gbogbo oúnjẹ yín nínú ilé wọ́n ti finish ẹ̀ nínú igbó tí wọ́n rí pé ẹ lè lọ oko mọ́ ẹ lè lọ odò mọ́ eléyà wá padà ṣẹlẹ̀ sí yín tí wọ́n bá ti wá rí pé wọ́n ti finish yín lẹ́yìn tẹ́ ṣe ń pera yín ní wọ́n Nàìjíríà ni o tẹ́ ṣe sọ pé Nàìjíríà ni yín ṣe rí tí wọ́n bá ti finish yín nínú igbó tó ti pé ẹ lóúnjẹ mọ́ eléyìí ló máa wá padà ṣẹlẹ̀ sí yín. لا نوكي نصر كم والله معك ẹni tó máa padà ṣe ìyẹn ni final destination yín lẹ́yìn wọn Nàìjíríà final destination yín nìyẹn Fúlàní wọ́n ti gbọ́ ní ó ní àwa ti ṣetán o a ti múra sílẹ̀ pẹ̀lú ìbọn ńláńlá ẹ̀yin Yorùbá ẹ̀yin náà ẹ lọ múra tí ẹ bá ti kọ̀ tí ìwọ sì ń wóra ẹ tó ń wo pé gọ́vnà kan torí pé òun jẹ lọ́dún olóṣèlú wọ́n máa mú kó tó sì ń wóra ẹ níwò pé ọmọ Nàìjíríà ni ẹ ayé ẹ ti wó nìyẹn eléyìí ò sọ̀rọ̀ pa àfi ṣe pé Fúlàní ti ṣetán láti bá wa jagun wọ́n ti ní gbogbo wọ́n ti gba ransom láti gba ayé 8 years Buhari ransom ni ti Tinubu wọ́n tútù bẹ̀rẹ̀ ransom ni wọ́n dẹ̀ ti ra ní iṣẹ́ sílẹ̀ wọ́n ti finish wa nsìn pẹ̀lú pé kó máa jẹ gbogbo oko ṣé ẹ̀yin àgbẹ̀ṣẹ́ lé lóko ni inú Nàìjíríà ó dẹ̀ sì pera inú Nàìjíríà ó dẹ̀ sì sọ pé Nàìjíríà ni ẹ́ ṣó o lè lọ oko èlò lagolo rice èlò lagolo ẹ̀wà èlò ni magi èlò ni atarodo ìjọ o lè jẹ ẹja súnmú ṣó o lè jẹ bó ṣe wà ṣó o lè jẹ ṣó o lè dára ṣó o lè dájẹ ìjẹ inú ẹ tí ẹ lè dùdùdù pé ókè o fẹ́ padìyẹ fáwọn ọmọ ẹlẹ́ni yàtọ̀ sọ́jọ́ ọdún ṣó o lè dápa ṣó o lè jẹ odidi o lè jẹ full chicken tí àwa ń jẹ ń bí tẹ́gbẹ́ tí máa gbámọ̀ mi jáde ńsìn máa lọ sínú máa lọ sí check safe full chicken mo máa gbé jáde tí máa gbé fáwọn ọmọ mi tán máa yá jẹ ṣó o lè dá jẹ ṣó o lè dára jẹ ó dẹ̀ ṣe sọ pé wọ́n Nàìjíríà àwọn ọkọ̀ dẹ̀ wà ń bẹ̀ tí wọ́n ń jodidi màálù léde tí wọ́n tún máa wá wọ́n tún wá pa ẹ́ lára láwọn tán sọ pé àwọn tó ní Nàìjíríà tí ìjọba yín ń dáàbò bò tí wọ́n dáàbò bò tí wọ́n dáàbò bò tí wọ́n tó yẹ pé ìwọ àgbẹ̀ ló máa jàre o ṣùgbọ́n wọ́n á gbẹ̀bí fún ẹ ó dẹ̀ sọ pé wọ́n Nàìjíríà ni ẹ́ ó lọ́mọ Nàìjíríà ni ẹ́ ṣé o ti rí pé òun ṣera ẹ́ ẹjá túbọ̀ nǹkan tárákùnrin sọ ó dọjọ́ tá a bá jọ dìde tá a bá jọ jà ká tó bọ́ ó dọjọ́ tán bá ti finish yín nínú oko bẹ́yẹn wọ́n wá fún yín ní last wọ́n á wọ ìlú wọ́n á destroy gbogbo ìlú ìwọ tó ò jẹun ṣé o fẹ́ jà ni tó ò lù ń jẹ nínú ṣé ìwọ ló sọ pé o fẹ́ jà gbogbo wa náà láti gbọ́ nǹkan tí arákùnrin sọ mo kàn fẹ́ repeat ẹni kó o lè mọ̀ pé àwọn Fúlàní fún ara wọn ti mọ̀ pé a kì í ṣe ẹyọkan èmi mọ̀ pé gbogbo ala ti rí fídíò yìí ṣùgbọ́n mo fẹ́ play ẹ̀ kẹ́ ẹ gbọ́ ẹ̀yin yan mi ẹ bá mi share ètò yìí ẹ jẹ́ kó dọ́wọ́ ọmọdé ẹ jẹ́ ó dọ́wọ́ àgbàlagbà ẹ jẹ́ ó dọ́wọ́ àwọn bàbá wa kí wọ́n lè mọ kí ni pláàni Fúlàní fún wọn lórí wọn Nàìjíríà tí wọ́n pariwo lórí pé we are one Nàìjíríà ó sì máa da ó máa da ọmọ yín débẹ̀ ń sìn gbogbo ẹ̀ ó polúkúrúmuṣú gbogbo ẹ̀ polúkúrúmuṣú kò ọmọ ẹyẹ òkè bí ẹyẹ eku èkó bí eku ọmọ èèyàn bó fọ́hùn bí ọmọ èèyàn ẹ dẹ̀ ṣe ń pariwo
Peter Obi bóyá tẹ́ bá ṣe tán ẹ gbé Peter Obi wá ní 2027 sìn wọ́n ti ní wọn lè dìbò fún so tó bá ti kúrò ńbẹ̀ Peter Obi lẹ tún máa gbé wá àwọn Ìgbò ṣe pé àwọn Ìgbò kan wà wọn ò ń ṣe Biafra wọ́n tún burú ju Fúlàní lọ àwọn èèyàn wọ́n á fún yín ní finishing àwọn náà dàbí Fúlàní ni so àbí kí Fúlàní tó bọ́ ọbẹ̀ kẹ́ tó bẹ̀rẹ̀ ìyà yín lójú pálí tó bá máa fi pa gbogbo ìran yín tó bá yẹ ìran yín tó wá ń bọ̀ ìran yín tó tiẹ̀ ń bọ̀ òkè òkun náà máa wà wọn ní sí nílẹ̀ Yorùbá mọ́ àwọn ọmọ Usman Dan Fodio àti gba gbogbo ilẹ̀ wa kó má bàa rí bẹ́ẹ̀ ẹ dìde ẹ̀yin èèyàn mi gbogbo ọmọ Yorùbá ẹ dìde lẹ́ni yìí ni kò rí dọ̀la ẹ dìde lórí ẹsẹ̀ yín ẹ jẹ́ á máa pariwo pé à ṣe Nàìjíríà mọ́ tí ohùn wa bá pọ̀ tó gòkè Tinubu á pín orílẹ̀-èdè yìí ṣùgbọ́n gbà tó rí pé ìyà ń jẹ yín ẹ̀ ń fara mọ́ ìyà ń jẹ yóò dàbí ìṣẹ̀lẹ̀ kan tí mo gbọ́ nígbà Ọbásanjọ́ Fúlàní àti Yorùbá ló ń jà nínú ọjà kan ní sáìdì Èkó ìyẹn wá sọ fún wọn pé ẹ̀dẹ̀ báyọ̀ sọ pé ẹ̀dẹ̀ kíní ìṣẹ̀lẹ̀ ẹ̀dẹ̀ sì dúró bí eléyìí mi mọ̀ bó ṣe lo òwe yẹn bí pé ó yẹ kó ti jẹ gbogbo wọn ṣùgbọ́n Yorùbá ò jẹ wọ́n Yorùbá ò jà president yẹn tún débi ó tún fẹnà sọ̀rọ̀ pé ẹ̀dẹ̀ sọ pé kíní bí eléyìí mi mọ̀ bó ṣe lo slang yẹn pé ó yẹ kẹ́ ẹ ti gbogbo àwọn tó dúró ò yẹ kó dúró mọ́ pẹ̀lú gbogbo nǹkan tí mo rí tán ṣe yìí ṣùgbọ́n Yorùbá àpamọ́ra ṣùgbọ́n tó bá yẹ pé ẹ wo ìjà tó ṣẹlẹ̀ láàrin Ifọ̀n àti kínní ẹ wo bó ṣe ba yí ara wọn jẹ́ ìjà ilẹ̀ ìjà pé kó máa ṣe kínní kan òun ni Yorùbá máa fẹ́ òun náà gbùdù sí ṣùgbọ́n lọ́wọ́ yìí ẹ já dìde o ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ní Fúlàní ti wà nínú gbogbo igbó wa pátápátá wọ́n ti yí wa po ẹ jẹ́ á dìde ẹ jẹ́ á bínú ẹ jẹ́ á gbára wa lẹ̀ àgbẹ̀níjọ́ ní ó dìfẹ́ǹdì ara ẹ̀ wọ́n ní kó lọ yẹgi fún torí pé ó pa Fúlàní ó yẹ kó máa sáré lọ ní kí Fúlàní yẹn gé orí ẹ̀ bọ́lẹ̀ kó fi gé orí ẹ̀ bọ́lẹ̀ àbí kó escape kó lọ kí Fúlàní fi màálù jẹ gbogbo oko tán ibi tá a ti bára wa nìyẹn o òun ni wọ́n ń lò fún wa ní ilẹ̀ Yorùbá ọlọ́pàá yẹn dìde ó ní nílẹ̀ Yorùbá bá wọ́n máa ṣe ojú ọ̀nà sínú oko tí Fúlàní á máa gbà pẹ̀lú kíní ẹ̀ àgbàdo rẹ̀ lọ́tún iṣu rẹ̀ lọ́sì èyí tó bá wù ló máa jẹ ẹ̀ẹ́dẹ̀ sọ pé wọ́n Nàìjíríà níyẹn ẹlẹ́yọ̀kan níyín ṣẹ́yọ̀kan níyín bẹ́yẹn kí ẹ̀yà kan máa fìyà jẹ yín kí ẹ̀yà kan máa pa yín Fúlàní ní lójoojúmọ́ wọ́n ti wá ṣe débi pé àwọn ọmọ yín náà ti ń jọyìn wọn láti máa kidnap yín láti máa jí yín gbé níbi tá a bára wa dé níbi tá a gbàgbàkúgbà dé ẹ̀yin ọmọ Yorùbá ẹ dìde sẹ́ ẹ dìde mo bẹ̀ yín ni mega rally ń bọ̀ mega rally tó dẹ̀ ń bọ̀ yìí kì í ṣe ṣeréṣeré mega rally tátán síbẹ̀ ni tátán síbẹ̀ òun ni mega rally lè tó ń bọ̀ yìí tátán síbẹ̀ gbẹ̀tọ́ ẹ kò tó kúrò tátán síbẹ̀ gbẹ̀tọ́ ẹ ká tó kúrò ni ẹ̀yin èèyàn mi program kan ń bọ̀ lọ́la ó máa ní agbára gan orí ètò yìí náà ni mo ti máa ṣe lórí mega rally tó ń bọ̀ yìí lórí mega rally tó ń bọ̀ yìí láti máa ṣe ẹ̀yin èèyàn mi mo bẹ̀ gbogbo ọmọ kóòtù òjire ẹ lọ dira Fúlàní tí ń bẹnu gbó ṣé mo pa ń pariwo bẹ̀ tó dẹ̀ pé a fi ṣeré ìgbà tán ké l'Àkúrẹ́ lọ́jọ́ sí tán sunkún ṣé mo pé ìṣẹ̀lẹ̀ṣẹlẹ̀ lọ́hùn ìṣẹ̀lẹ̀ṣẹlẹ̀ bẹ̀tà àti ń ké ẹ má wàá wò pé báyà Àkúrẹ́ nìkan ni ẹ má wò pé báyà Oǹdó nìkan ni everywhere náà ti wà náà sì wọ́n lérí lórí eléyìí tí wọ́n jó ní Ìròmì wọ́n lérí ń sìn pé wọ́n máa jagun wọ́n máa ṣe gbá wọ́n máa ṣàwo àwọn ọmọ Ìròmì ti dìde ń sìn wọ́n ti dìde wọ́n ti sọ̀rọ̀ pé èyí tán bá bí ìyá láyà ẹ̀ dáa kò gbéra kó mí pẹ́rẹ́ ní Ìròmì kókò mí pẹ́rẹ́ ní Ẹdó state mẹ́yìn wọ́n máa jẹ́ ni torí pé wọ́n believe pé àwọn làwọn ní Nàìjíríà wọ́n wá fẹ́ máa gàba lé wa lórí 60 people tí wọ́n bá ìbọn gidi lọ́wọ́ wọn tó bá ransom owó lọ́wọ́ wọn ransom tó gbà núgbó tán bá lọ́wọ́ wọn láísẹ̀nsì ìbọn wọn dà wọ́n ní inú gbọ́ táwọn yẹn bá tún dúró sí báyìí wọ́n tún bẹ̀rẹ̀ sí ní ṣọṣẹ́ wọ́n lo mọ́tò Dangote láti máa fi ṣọdẹ ibi tá ti máa ronú nìyẹn mọ́tò Dangote ni wọ́n fi ń ṣọdẹ kẹ́ máa wo bó abáyé wọn mọ́tò Dangote náà fi ń ṣọdẹ kẹ́ bá lè mọ̀ pé àti Dangote o àtàwọn ará bí o wọ́n jọ ń ní ilẹ̀ Yorùbá lára ni wọ́n jọ fẹ́ gba ilẹ̀ lọ́wọ́ wa ni
Nàìjíríà tí ò dá ní rìfáínárì, Dangote dẹ̀ ní rìfáínárì ẹyọ kan. Ẹ rí i pé wọ́n ti lù wá ní jìbìtì, wọ́n ti gbá wa. So fún díẹ̀ yìí, ìwọ ọmọ aládé tó bá ń pera ẹ̀ ní Nàìjíríà, ó ti ṣera ẹni yẹn. Gọ́vnà wo kí ló lè nawọ́ sí pé nǹkan tí gọ́vnà ṣe lélẹ̀ fún ẹ? Ẹ̀yin yan mi, àwọn gáìsì fàyè wa, wọ́n fàyè everybody tajókà mi. Àfi tá a bá dìde, tá a bá gbára wa. Ẹ wo bọ́n ṣe lọ, wọ́n dáná súlé bàbá wo Olóyè Ọmọ Adéyẹmọ. Wọ́n pa èèyàn méjì síbẹ̀ lórí pé kí ni o, lórí pé ó dìde. Ó fẹ́ jà nígbà ayé Buhari ni o. Nígbà ayé Buhari, ká tiẹ̀ gbà pé òun náà ṣe kí ni o, òun àti ikú ilé àti ikú ìta ni wọ́n jọ pọ̀wọ́pọ̀, ṣùgbọ́n tí wọ́n ò rí, tí ikú yẹn ò pa Ọmọ Adéyẹmọ. Ọlọ́run tó wá yọ Ọmọ Adéyẹmọ gbà náà, kókó gbogbo wa yọ pátápátá nínú ìṣòro tí Fúlàní gbé kalẹ̀ sí everybody. Àtàwọn kan míì tó bá tún jẹ́ ṣòro nínú ayé everybody wa, kó Olódùmarè kó yọ wá kúrò ńbẹ̀. Ẹ̀yin èèyàn mi, wọ́n lọ torí pé Adéyẹmọ ó pariwo síta nítorí pé ó ké pé ẹ ń pa àwọn èèyàn nígbà ayé Buhari nìyẹn. Ká máa sọ pé àwọn ọmọ tí bàbá wa Ọ̀jájá àtàwọn ọba wa àtàwọn bàbá wa ní ìtọ́ kólẹ̀kẹ̀ sí nídìí, tí àwa kan náà ta kólẹ̀kẹ̀ sí nídìí, ọmọ wa ni Yorùbá ò ṣe rí, Yorùbá ò ṣe, tí wọ́n tán kó sí nídìí. Ẹ̀yin èèyàn mi, wọ́n lọ nígbà ayé Buhari, wọ́n lọ gbogbo wọn yẹn, wọ́n fọwọ́sowọ́pọ̀, wọ́n pàmọ̀pọ̀, wọ́n fẹ́ lọ pa arákùnrin yẹn torí pé ó dìde pé ẹ̀ ń pa wá, ẹ lè máa pa wá bí eléyìí. Ó dáa tí iwájú ò bá ṣe lọ, ẹ̀yìn á ṣe padà sí, a fẹ́ padà sílé. Wọ́n pàdùgán, wọ́n pa fáà, wọ́n pa àwọn èèyàn. Olódùmarè ló yọ Ọláyọmí Kóìkì, tó bá yẹ pé wọ́n rí lọ́jọ́ yẹn ni in fact wọ́n á pa bàbá yẹn, wọ́n á gbé lọ pápátá. Torí wọ́n mọ̀ pé èyí tó ń sọ̀rọ̀ fún Yorùbá nation ń bẹ inú ẹ̀, àwọn onílẹ̀ ń bẹ inú ẹ̀ bó ṣe ń bẹ inú tèmi. Ẹ̀yin èèyàn mi, lẹ́ni tó dìde tó lòun ò fẹ́ gba Yorùbá lẹ̀, wọ́n di ẹni eléyìí, wọ́n sì ń lé bàbá yẹn kiri. Bùrùtáì àbí ṣé Bùrùtáì náà pé ó gbé òbítíbitì owó ló gbé wá sí Kútọ̀nù tó ní kí bàbá ó gbà. Ó gbé owó yẹn wá sí Kútọ̀nù. Ó tún sọ fún bàbá pé tó bá gba owó yìí o, Fúlàní ni o, tó bá ti gba owó yìí o, má wọrí o, wà tún tẹ̀lé mi lọ Àbújá, kọ́pítà la dẹ̀ máa fi gbé ẹ, o ò ní fẹsẹ̀ rìn. Iye tó bá wù ẹ́ ló máa kọ, a dẹ̀ máa gbé fún ẹ. Bàbá yìí ò gbà. Ó ní mo ṣe máa ń sọ pé mo wò rere, mo wò kú, mo wọ̀sà. Èèyàn bí Olóyè ní ilẹ̀ Yorùbá ò sí mọ́, kò sí mọ́. Tó bá wà jáde síta kò ṣe bí Olóyè kárí ẹ. Ó ní mo ṣe wò rere ayé tí mo sọ pé alágbára akọni ọkùnrin bíi tolóyè, tó bá sọ pé mo fi ń fọ́nu ni, ìwọ náà jáde játi ẹ̀ rí ẹ kò perform díẹ̀, kò járí ẹ ní position, ní condition tí ilẹ̀ Yorùbá wà ń sìn. Kò sí èèyàn bí Olóyè yẹn nílẹ̀ Yorùbá mọ́. Ẹ̀yin èèyàn mi, ṣùgbọ́n o ẹyọ ọ̀kan ṣoṣo yẹn o, ó ti bí igba, ó ti spread gan, ó ti spread. So àwọn akọni bíi tiẹ̀ náà ni gbogbo àwa tá à ń gbé Yorùbá nation lárugẹ lẹ́ni àwọn áńgẹ́lì tó Olódùmarè gbé tó fi support ìrìn àjò ènìyàn. Ṣùgbọ́n ta ni leader wa? Professor Banji Akíntóyè, Olóyè Ìgbòho. Ìwọ tó bá mọ̀ kó dára ẹ̀ lójú jáde, torí àsìkò tá a wà báyìí ilẹ̀ Yorùbá nídìí ẹ̀yin akọni. Adẹ̀fẹ́kẹ́ ẹ jáde. Fúlàní bẹnu gbó wa tìkanra. Wọ́n fẹ́ pa wá lẹ́nu mọ́. Wọ́n fẹ́ make sure pé gbogbo ẹni bá sọ pé òun fẹ́ jà fún Yorùbá, wọ́n fẹ́ pa ẹni yẹn. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ dìde. Òní mo ṣe máa ń sọ fún yín pé ẹ máa gbàdúrà fáwa sọ̀rọ̀sọ̀rọ̀ yìí. Ẹ máa pray fún wa lójoojúmọ́. Tẹ́ bá ń jí ẹ máa dárúkọ wa, kẹ́ máa gbàdúrà fún wa. Torí pé wọn ò fojú re wò wá, ṣùgbọ́n Olódùmarè tó rán wa iṣẹ́ náà àtẹ̀yìn náà ló jẹ́ ká dọjọ́ tòní tàdé tó máa jù bẹ́ẹ̀ lọ lágbára dẹ́dà ṣẹ̀dá. Gbogbo ilẹ̀ Yorùbá tá à ń jà fún gbogbo alájọ máa débẹ̀. Ẹ̀yin èèyàn mi, àwọn ará bí
láwọn ọmọ ìyá wa fúnra wa wọ́n oríṣiríṣi ni wọ́n ń ṣe láti pé kíkiní má lè bọ́ lọ́wọ́ wọn ṣùgbọ́n àwa kọ́ la gbé ìrìn àjò yìí dìde Olódùmarè fún ara ẹ̀ ló gbé dìde. So ẹ̀yin ọmọ Yorùbá gbogbo ibi tá a bá wà kò sí nǹkan méjì ń sìn kò sí tó ń jẹ́ wọ́n Nàìjíríà mọ́ kò sí torí pé wọ́n Nàìjíríà tá à ń dárúkọ yẹn gangan ló ń ṣekú pa àwọn ènìyàn wa nílẹ̀ torí Fúlàní ní kò sí ibi tí wọn ò lè dúró sí nílẹ̀ Yorùbá pé òfin wọn ló sọ bẹ́ẹ̀ ibi tó dẹ̀ dúró sí wọ́n fi ń ṣekú pa àwọn èèyàn wa ni. Fúlàní a máa da ẹran agbébọn sọ́rùn a máa da ẹran a máa dà dání ṣùgbọ́n tí ìwọ bá mọ̀ bẹ́ lásán dání tọ́lọ́pàá bá rí ẹ wọ́n á mú ẹ àtìmọ́ni ṣùgbọ́n ọlọ́pàá alájúlẹ̀ báyìí Fúlàní a máa gbé èké a máa gbé rìn. Ẹ̀yin èèyàn mi enough is enough ó tó gẹ́ ẹ̀já jàgbára wálẹ̀. Ẹ̀yin èèyàn mi ẹ bá mi share ètò yìí ẹ bá mi share ètò yìí ẹ bá mi share ètò yìí ẹ bá mi share ètò yìí. Ẹ̀yin èèyàn mi mo bẹ̀ yín ni o ẹ já dìde o wọ́n Nàìjíríà is scam o kò sí tó jẹ́ wọ́n Nàìjíríà o ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ̀yin èèyàn mi a ò ní rí ètò yìí jù báyìí lọ a ní rí jù báyìí lọ torí mo sọ pé mi ò ní pẹ́ a ní rí jù báyìí lọ ẹ tún pàdé mi lọ́la lágbára Elédùmarè ẹ ṣé mo dúpẹ́ o ẹ̀yin èèyàn mi. He said that I disagree with you by saying that we should be united. How can people of different religions, different culture and language become one? Imagine. Shame on us. We, the poor ones. This is our anthem always. We can't be united because we are different religion, different culture, and we came from a different region. So we can't be united. But the richest one, the richest people among of us, they don't care about this thing that you guys are always mentioning. They don't care about it. No. No. But we, the poor, this is our anthem. Shame on us. Shame on us. God forbid. Move it. Move it. I go wipe your head now. Move it. Come. Come. Come on, move it also. Move it. Fulani. Don't fire you people. When I spoil people farm. Anyhow. Good morning, my fellow Nigerians. So, I have seen a lot of people complaining that justice for Deborah, justice for Deborah. So, if you haven't forgotten the Southerners, Deborah was not killing just for no reason. Deborah was killed because she abused the holy prophet, our beloved prophet, Prophet Muhammad sallallahu alaihi wasallam. Have you ever seen any northerner abusing Jesus? No. There is no any northerner that have abused Jesus. No, it has never happened. But those stupid Christians among you, the stupid among you, the dumbest among you abuse the holy prophet, and you think that we will keep quiet and see? That is the law. Anybody that abuses our prophet, he or she will be killed. Because قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ. Don't forget. Go and find the meaning. We have never abused Jesus, and we will never. Because let me tell you something that you don't know. In Islam, that is our religion. If you abuse Jesus, you are no more a Muslim. That is Prophet Isa alayhi salam. Okay. Assalamu alaikum. Hello, ladies and gentlemen. Okay. Assalamu alaikum. Hello, ladies and gentlemen. I'm talking with Nigerians. I asked Allah. I said Allah to share Nigeria into 4. Allah share Nigeria into 4. Let's everybody relax. We don't have any time. They were killing everybody. If Habinda, what happened in Edo State, it happened in northern Nigeria. It happened that they kill Igbo people or they kill any southerner. The story will be different. The story will be different. You know, Igbo people with propaganda. Small time they say Muslims are killing Christians. It happened that it happened in the north side. I have one of my previous video that I said about that it can't happen really.
You understand? So we don't want any issue. May Allah, I say God, may God share Nigeria into 4 parts. May you give your Biafra 5 plot of your land. You carry JJ, go. We don't get issue with you. Niger Delta, you get oil, you get resources. May God give you your own creek. Carry your creek, go. JJ, no fight. Yoruba people, Allah don't give you blessing of sea. You have seaport, you have resources. Carry your resources, alhamdulillah, carry them, JJJ, go without sharing of blood. Very simple. We are deceiving ourselves every time, one Nigerians, but we are not one for our minds. Just take a good look at what happened in Nigeria. It has been that what happened recently in Edo State, it happened in the north side. The story will be different. Even channel television cannot allow to rest. Social media everywhere. But now it happened with Hausa people. They look like people are taking them like animal. I see some people are doing propaganda, is carrying another bandage pictures, another country pictures are posting and say that, see, Northern, where are they carrying for AK-47 to go this? You see what happened? You, Northern, you have land. You have land to farm. You have gold. You have oil. We, Northern, we have oil. We have oil as Niger Delta have. So where are we looking? Everybody carries his own self, JJ, and go. Share without blood. We can share the country without blood. It happened during Jonathan. They did it in House of Assembly. They did not succeed. But inshallah, now, let's do it by ourselves. Just let's do it generalizing, not sharing of blood. Let's share the country. Everybody will stay peace. Everybody will stay peace. If I'm going to Lagos and I'm going to another country, I'll follow their rules. If they are coming to my side, they know they are going to another country, they follow their side. Everybody is... April 1st, 2025. I'm Dr. Kemi Olunloyo, retired journalist, among other things. I have a warning for every single Aboki, Hausa, or Fulani individual that calls themselves a hunter or a herdsman. If you're going to Edo State or around Edo State, Delta, Ebonyi, Enugu, Benue, Ondo, anywhere in the south or the middle belt, it is time to respond to the atrocities that are going on in Nigeria because the government is not coming for anybody. Take one of your cows and kill it and make suya and sell it. Be productive in the community. But if you decide that you want to come into Edo State or other regions in the south to cause mayhem, kill people, and destroy lives and property, people are going to defend themselves mercilessly. The 16 people that were traveling to Kano to visit their family for Salah were not travelers. They were terrorists. I repeat, they were terrorists. The government wouldn't tell you that. I'm not the government. I'm an independent journalist that's retired, but I will not stop talking. I'm not an activist. A lot of Hausa and Fulani terrorists showed up on my Facebook page cursing me for 3 days straight after one of them begged me to talk about it and to sympathize with them. I don't sympathize with terrorists, okay? I lived in America almost 30 years. Go ask Donald Trump. We don't sympathize with terrorists, all right? So if you want to go and cause mayhem in any parts of the southeast, south-south, southwest, or middle belts, people will respond mercilessly. I don't want anybody telling me I'm advocating jungle justice. People, defend your communities. Nobody's coming for you. Your governors are not coming for you, okay? Governor Okpebolo, you need to resign. Step down, Edo State Governor, okay? Malam Nuhu Ribadu, you're already useless. Nuhu, you're not doing shit. You shouldn't be National Security Advisor. I repeat, I should be the National Security Advisor because you don't know what NSA is about. Okay, General Musa, you need to shut up. You're Chief of Defense. Defending who? What about all the bombs that the Air Force dropped on people? Or you didn't see my TikTok? Okay, well, I've archived a lot of videos since I'm not doing journalism anymore. But I did a lot of videos from September to December of 2024 of every atrocity the Air Force, the Army, and everybody in the security forces did.
Left to me, none of the security agencies in Nigeria are doing anything credible to protect Nigerians. You're not. You're letting Nigerians die. The Christian Association of Nigeria, you need to shut the fuck up, okay? A religious group made of politicians, businessmen, and their friends alike. You are asking for them to deal with the people that killed the 16 terrorists. People killed terrorists. You are saying they should deal with it. Are you fucking crazy? Christian Association of Nigeria. Wasn't Deborah Samuel a Christian, the girl that was burned in Sokoto? Everybody was in a church in Owo, Ondo State. They said herders killed them. Where were you? Did you talk? What about all the churches I covered in America? When I was working in America and Canada for CTV and all these different media outlets, all the contributions I put in for all the church bombings, Madala and everything, I was that journalist. Did you speak out, Ken? You're speaking on behalf of terrorists because part of the people in Ken are terrorist sponsors themselves. Your days are coming in this Nigeria. Ojo gbogbo yin bo because ojo koni tolong, ojo gbogbo ntoli. Every day for the thief, one day for the owner. You're telling me 16 people are hunters. Which bushmeats are they cooking? They're hunting humans. So get into your fucking heads. Everybody in the government. President Tinubu, you're not coming back in 2027. Nobody's going to vote for you and nobody's going to allow you to rig anything. Okay, I don't live in Nigeria anymore. I shouldn't be pushed out of my own country. I left that country because it was just unlivable. And don't forget, I left when petrol was 200 and the dollar was 764. It's worse now. You've ruined that country to the point that people are going to become their own protectors. Okay, Okpebolo, governor of Edo State, you need to resign. You need to fucking step down. People were killed in Edo State. I have a video I did before this one. And what did I say? I showed you a video, 4th of February, that Uromi people sent me. Who is the person sponsoring that trailer that's stopping at Uromi in the middle of the night? A trailer with 4 cows, 4. Not 40, 4 cows. So where's the herding? Lots of AK-47 and bikes. And these Okada guys calm down on their bikes. Have we forgotten what happened in Zamfara? Has anybody forgotten what Fireshare tweeted in 2014? Ayo Fireshare, former governor of Ekiti State. How they use machines. They call it machines, but it's motorcycles. To enter and destroy places and kill people. Have we forgotten the emir of Kano, Adobayero, whose convoy was shot into by men on Okada? And Okadas were banned in Kano for a long time. And they're coming to the south to come and do Okada business, right? They're killing people and they're sponsored by your politicians. Don't let me continue. It is April 1st, and this is not an April Fool joke. This is real. Wake up and smell the coffee. Nigerians, I am calling upon you to defend yourself. Free those boys you arrested, those 14 boys that protected Okada. They have been doing surveillance of their own communities. Protecting Uromi, rather. They've been doing surveillance of their own communities, and they've been sending some of us investigative journalist videos. They can't send these videos to TVC. They can't send it to AIT. They can't send it to channels. They can't send it to where the politicians and businessmen own the media. Why? Because they will never publish it. Which media is going to publish it? Here are some videos of places where undocumented people came. Look at what Mr. Trump is doing. Undocumented immigrants. Undocumented people from other parts of Nigeria. This is why people like Nnamdi Kanu are saying you should separate the country. Because some people are undocumented and coming to use that I am a Nigerian to come to the south and kill my Igbo people, kill my Edo people, kill my Yoruba people. Like I said, call me tribalist. I fucking... Whichever way, by all means necessary, you must have electricity. And you will not pay for estimated bill anymore. فاستجب لنا دعاءنا فاغفر اللهم لنا ذنوبنا وإسرافنا في أمرنا
اللهم اغفر للمؤمنين والمؤمنات الأحياء منهم والأموات. اللهم اقسم لنا من خشيتك ما تقول له بيننا وبين معصيتك. اللهم توفنا مسلم. أيها المصلون أو أيها الناس، فمنها أن يكبر المسلم في ليلة العيد الفطر الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد، إلى أن يخرج الإمام للمصلى عيد. وقال تعالى: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال عز وجل: على الذين يطيقونه فدية طعام مسكين. وقال تعالى: ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وقال النبي صلى الله عليه وسلم: كان يخرج في يوم الفطر فيكبر وحتى يأتي مصلى ويقضي الصلاة. وكان ابن عمر رضي الله عنه إذا آذى يوم العيد الفطر ويوم أضحى يجهر بالتكبير حتى يأتي مصلى ثم يكبر حتى يأتي إمام. ومنها أي تجمل فيلبس الثياب تحب أحسن ثيابه ويغتسل ذهب للصلاة فإنه مستحب بإجماع العلماء. وتحب أن يأكل بالثمر ديات ماء البقر أو لحم الخروف. اللهم إني أسألك العفو والعافية في الدنيا والآخرة، وما توفيقي إلا بالله، عليه توكلت وإليه أنيب. أقول قولي هذا فأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم، والحمد لله رب العالمين. You travel by road, you are kidnapped. You go by train, you are kidnapped. Last week, the airports were attacked by bandits. You sit at home, you are kidnapped. You send your children to school, they are kidnapped. Mr. Speaker, a few weeks ago, somebody was kidnapped in a hospital. So where are you going to stay? Your government are bragging when they have nothing they have offered to this nation. Even the latest government that Tinubu control is the worst government that Nigeria have ever had. I am so much disappointed to all of us Nigeria that we allow this person to be suffering us and making the economy to go high. And him and his family is enjoying the money that belongs to everybody. And we keep quiet in social media. It's my fellow man, but he has nothing to offer. Nigeria gets the government.